pásítọ̀ Àgbàlá Gabriel àwọn èèyàn ò mọ̀ tipẹ́tipẹ́ pé pásítọ̀ 419 pásítọ̀ Fàwọ̀rajà pásítọ̀ Ẹlẹ́nudùn àwọn tí Ọlọ́run ò pè tí wọ́n sọ pé àwọn jíṣẹ́ àwọn tí wọ́n ń fi ara ṣe tí wọ́n fi ẹ̀mí ṣe òun ni pásítọ̀ Gabriel. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Àgbàlá Gabriel ó yàtọ̀ gedegbe sí gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ. àwọn èèyàn wa káàkiri gbogbo àgbáláyé tí ẹ bá wo àwọn fọ́nrán mi tí mo sọ sẹ́yìn lórí àwọn pásítọ̀ mo sọ fún yín pé ọ̀rọ̀ pásítọ̀ tòde òní tó yàtọ̀ sí àwọn pásítọ̀ táyé àtijọ́. wọ́n á máa pòwe wípé láyé Jésù tí wọ́n bá ń lo Lamborghini Karachi Jésù á lò ó tí wọ́n bá ń lo limousine Jésù á lò ó tí wọ́n máa ń gun bẹ́ǹsì Jésù á gùn ún. ṣé ẹ rí i pé àwọn òjíṣẹ́ Ọlọ́run tì í sìn wọn ò dúró de Ọlọ́run á ṣe mọ́ o wọn ò dúró de sùúrù lérè Ọlọ́run ṣògo gangan ni wọ́n lọ tẹ̀dọ̀ sí. mùsùlùmí tó bá ṣàṣemáṣe àsọ yìí pé nǹkan tó ṣe ìkódà kìrìsìtẹ́nì tó bá ṣàṣemáṣe àsọ yìí pé nǹkan báyìí nǹkan tó ṣe ìkódà orí òótọ́ ẹni ká dúró lé o ṣùgbọ́n ògé nìkan kó ṣàánú wa gbogbo nǹkan tá a kójọ yìí tá a ń lò yìí a lọ gbà á ní sọlímẹ́ǹtì ni à ń sanwó díẹ̀díẹ̀. pásítọ̀ Àgbàlá Gabriel nígbà tó rí owó tó wọlé ó wò pọ́wọ́ rèé ó wà lábá aláìsàn tó wà lọ́dọ̀ ẹ̀ kọ́ gbọ́njẹ fọ́wọ́ èèyàn tí aláìsàn bá tẹ̀ wá báwọ̀ ká tẹ̀sẹ̀ pa aláìsàn ló wá báwọ̀ wípé òun fẹ́ dáná fún yàn ó lè sọ fún aláìsàn pé ó wà lórí àkẹ́tì àìsàn òun sọ wípé òun fẹ́ dáná fún yàn ó wá dáná fún yàn kò dáná 50,000 kò dáná 70,000 kò dáná 100,000 ó wá dáná 850,000. àwọn pásítọ̀ kan wọ́n á sọ pé ló ń pọ̀ wọn ọ́nìkan máa ní iṣẹ́ lọ́wọ́ ó lè lẹ́ máa bá ń bẹ̀ o. mo sọ mo tútù sọ ó lè oníjìbìtì ní pásítọ̀ tẹ bá bá pé Ọlọ́run ní kò má ṣiṣẹ́ kò ń wá jókòó ó lè ní wọn o. Bíbélì ló sọ fún wa wípé ìgbàgbọ́ tí ò bá níṣẹ́ òkú ni ta ló kọ́ ṣé bàbá mi ló kọ́ ni àbí ìyá mi ló kọ́. àwọn fọ́tò kan tí wọ́n post tí ẹ ò bá gbàgbé ṣe mọ̀ pé pásítọ̀ Gabriel ó lọ sí Ṣẹ̀lẹ́rí ó lùlù níbẹ̀ ìjẹ́ nígbà tó fẹ́ ṣiṣẹ́ ìrànṣẹ́ ṣó gbé gbọ̀nà Ṣẹ̀lẹ́ ó ti mọ̀ wípé tóun bá gbé gbọ̀nà Ṣẹ̀lẹ́ mọ́nítọ́rìn máa wà ìmójútó máa wà. ẹ wo Àgbàlá Gabriel tẹ́ ẹ bá dé ọgbà ẹ̀ ó mà dàbí pé wọ́n ń wo aláìsàn bẹ́ẹ̀ ni ó ń fi wọ́n mówó ni àwọn èèyàn wa ọ̀dọ̀ jẹ́ ká nílà káyì pásítọ̀ Àgbàlá Gabriel ó ń fi àwọn aláìsàn yẹn mówó ni tó bá ti gbé donation kalẹ̀ ẹ bá wọn ṣe o ẹ lọ ẹran ní lọ́wọ́ o ẹ ṣe kankan nígbà tó ti níṣẹ́ burúkú tí wọ́n máa jẹ tó ti níṣẹ́ burúkú tí wọ́n máa lá tó ti ní ọtí burúkú tí wọ́n máa mú gbogbo nǹkan tó ń ṣe yẹn kì í ṣagbára Ọlọ́run ló fi ń ṣe. Àgbàlá Gabriel ẹ ò ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn o bóyá nítorí pé iṣẹ́ Ọlọ́run kọ́ lẹ̀ ń ṣe iṣẹ́ ara yín lẹ̀ ṣe. Àgbàlá Gabriel ẹ ò kì í ṣe èèyàn o Àgbàlá Gabriel tí ejò bá kọjá tẹ̀yìn bá kọjá kọ́ má kọ́kọ́ pa ejò Àgbàlá Gabriel ìwọ ló yẹ kọ́kọ́ pa ò torí pé ibi ọwọ́ Ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí ní ọkàn ẹ. ọkọ àwọn single mother kò ní bàjẹ́ fún ẹ o ayé ò ní ta o gbogbo ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn èèyàn tó ń báwọn èèyàn gbowó lọ́tún lọ́sì káyé wọn má bàjẹ́ kọ́ má kúkú òjijì kí ìṣẹ̀ má pa wọ́n lágbára Ọlọ́run ọba irú owó bẹ́ẹ̀ wọn ò ní gbà fún ẹ o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà
ẹ sì má gbàgbé láti tan notification button ní nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ sì bá wa share fọ́nrán wa yìí. Ojú tẹ fún wa kò kú ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáńláyé, pàápàá jùlọ àwa ọmọ kóòtù òjìrè. Ẹ ti mọ̀ wípé tẹ́ bá ti rí wa tá a ti jáde láti wá sọ̀rọ̀ ó ní kókó kan ni, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ó ti lọ sẹ́yìn bíi ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì. Àwọn èèyàn ní gbogbo àgbáláyé wọ́n ti wá ń sẹ̀ndí kíní yẹn sí mi pé òkodo ọ̀rọ̀ ni, ẹ ò sọ̀rọ̀ ń pa pásítọ̀ yìí ni, ẹ sọ̀rọ̀ ń pa. Mi ò wá fẹ́ sọ̀rọ̀ sí torí pé ọ̀nà ibi tèmi fẹ́ sọ̀rọ̀ gbà ó yàtọ̀ sí ọ̀nà ibi tí gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ gbà. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ ní gbogbo gbà fún yín pé ojú tó ní kálukú fi ń wo nǹkan ó yàtọ̀tọ̀ síra wọn. Tí gbogbo èèyàn bá wo nǹkan kan lọ́ọ̀kan pé òkúta ni kíní yìí o, ẹlòmíì lè máa rí nírí pé àkàrà ni. Lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel, òun ni mo fẹ́ jáde wá láti wá sọ̀rọ̀ nípa ìtorí pé tí n bá sọ̀rọ̀ máa ṣe àwọn fáǹsì wa káàkiri gbogbo àgbáńláyé torí wọ́n ti sọ̀rọ̀ òkodo ọ̀rọ̀ ní abẹ́ ẹmu Àgbàlá Gabriel ní abẹ́ ṣe kíní kan ní abẹ́ ṣe gbá ní abẹ́ ṣe àwo ni. Mo ní mi mọ Àgbàlá Gabriel o, èmi àti Àgbàlá Gabriel àjọ ní nǹkan kan papọ̀ débi pé àjọ fẹ́ sọ nǹkan papọ̀, ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé tí n bá sọ̀rọ̀ nípa ẹ̀ máa ṣe ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Àgbàlá Gabriel ó yàtọ̀ gedegbe sí gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ. Àwọn èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé, tí ẹ bá wo àwọn fọ́nrán mi tí mo sọ sẹ́yìn lórí àwọn pásítọ̀, mo sọ fún yín pé ọ̀rọ̀ pásítọ̀ tòde òní tó yàtọ̀ sí àwọn pásítọ̀ táyé àtijọ́. Àwọn pásítọ̀ ayé àtijọ́ wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run wọ́n fi ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn pásítọ̀ gbani wọ́n fi àyà jíjá àyà pípa pé àwọn páyà Ọlọ́run dé góńgó wọ́n fi ṣiṣẹ́ yẹn torí pé wọ́n ṣe tọkàntọkàn wọ́n ṣe tààràtàrà. Ó yàtọ̀ sí tàwọn tí sìn yìí, wọ́n á máa pòwe wípé láyé Jésù tí wọ́n bá ń lo Lamborghini Karachi Jésù á lò ó, tí wọ́n bá ń lo limousine Jésù á lò ó, tí wọ́n máa ń gun bẹ́ǹsì Jésù á gùn ún dépò ẹṣin tí Jésù ní kí wọ́n lọ tú wá. Ṣé ẹ rí i pé àwọn òjíṣẹ́ Ọlọ́run tí sìn wọn ò dúró de Ọlọ́run á ṣe mọ́ o, wọn ò dúró de Sùúrùlérè, Ọlọ́run ṣògo gangan ni wọ́n lọ tẹ̀dọ̀ sí. Mo sọ nínú fọ́nrán mi tó kọjá pé ẹni tó bá wò ṣùṣùṣù tó kò bíi 20 million naira tó kò bíi 30 million naira lẹ̀ tó náà òun fẹ́ fi ralẹ̀, òun fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì, òun fẹ́ fi kọ́ kámpù, ẹ ti gbọ́dọ̀ mọ̀ wípé business center òun lẹni yẹn ṣí. Àwọn èèyàn mi ọ̀rọ̀ yìí ò yé wọn dáadáa. Pásítọ̀ Àgbàlá Gabriel àwọn èèyàn ò mọ̀ tipẹ́tipẹ́ pé pásítọ̀ 419, pásítọ̀ Fàwọ̀rajà, pásítọ̀ ẹlẹ́nu dùn, àwọn tí Ọlọ́run ò pè tí wọ́n sọ pé àwọn jíṣẹ́, àwọn tí wọ́n ń fi ara ṣe tí wọ́n fi ẹ̀mí ṣe, òun ni pásítọ̀ Gabriel. Ẹ̀yin èèyàn wa ẹ wo àwọn fọ́tò kan tí wọ́n post tí ẹ ò bá gbàgbé ṣe mọ̀ pé pásítọ̀ Gabriel ó lọ sí Ṣẹ̀lẹ́rí ó lùlù níbẹ̀. Ìjẹ́ ńgbà tó fẹ́ ṣiṣẹ́ ìrànṣẹ́ ṣó gbé gbọ̀nà Ṣẹ̀lẹ́, ó ti mọ̀ wípé tóun bá gbé gbọ̀nà Ṣẹ̀lẹ́ mọ́nítọ́rìn máa wà, ìmójútó máa wà. Àwọn tí wọ́n ń ṣe àwọn tó ń ṣe jìbìtì lórí ayélujára, àwọn pásítọ̀ tí wọ́n lu jìbìtì tí wọ́n lọ pa àwọn èèyàn wá, ẹ wá ṣe bí wèrè, ẹ wá ṣe bẹ́ẹ̀ tójú ẹ̀ ti fọ́, ẹ wá ṣe bẹ́ẹ̀ tó ti yarọ. Ó ní ibi tí wọ́n ti ń bọ̀, ó ní abẹ́ ibi tí wọ́n ti kọ́ṣẹ́, ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ dúró láti lè mú ìmọ̀ wọn ṣẹ, láti lè mú ète wọn ṣẹ pé mission báyìí ni a bá lọ torí pé a fẹ́ lówó lọ́wọ́, a lọ sí Bible school, torí ẹ̀ la ṣe fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì. Wọn wà ní gbé ìjọ yẹn sí abẹ́ ẹni tí wọ́n ti kọ́ṣẹ́ ní abẹ́ ẹ̀ torí kí wọ́n lè dá wà, kí wọ́n lè máa ṣe gbogbo jìbìtì tí wọ́n fẹ́ ṣe. Ẹ wo Àgbàlá Gabriel, tẹ́ ẹ bá dé ọgbà ẹ̀ ó mà dàbí pé wọ́n ń wo aláìsàn bẹ́ẹ̀ ni.
ó ń fi wọ́n mówó ni. Àwọn èèyàn wa ọ̀dọ̀ jẹ́ ká ní làákàyè. Pásítọ̀ Àgbàlá Gabriel ó ń fi àwọn aláìsàn yẹn mówó ni. Tó bá ti gbé donation kalẹ̀ ẹ bá wọn ṣe o, ẹ̀nà ẹran ní lọ́wọ́ o, ẹ ṣe kankan. Nígbà tó ti níṣẹ́ burúkú tí wọ́n máa jẹ, tó ti níṣẹ́ burúkú tí wọ́n máa lá, tó ti ní ọtí burúkú tí wọ́n máa mú, gbogbo nǹkan tó ń ṣe yẹn kì í ṣagbára Ọlọ́run ló fi ń ṣe. Ṣojú lásán ni ṣá. Tó bá jẹ́ pójú lásán ni ẹ̀yin náà bọ́ sí online kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ owó, kẹ́ ẹ wá wò bóyá àwọn èèyàn máa fún yín tàbí ò ní fún yín. Ẹ bọ́ sí online kẹ́ ẹ máa tẹpá láìsàn kan rè o, ẹ jẹ́ bá a ṣàánú ẹ̀ bóyá máa fún yín tàbí ò ní fún yín, kẹ́ ẹ fi járọ́ èmi òkodoro ọ̀rọ̀ ní mídíà. Gbogbo ẹni tó bá ṣètò Ọlọ́run kò máa ń rí èèyàn kó sọ̀pọ̀tì ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Ní ọdún tó kọjá ìyẹn ọdún 2025 mo ń pariwo pé ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, a fẹ́ ra solar generator ká ṣe kìnìkan a ò rí èèyàn kankan o. Ẹni tá a rí tó ń ràn wá lọ́wọ́ àáfà lẹ́ni yẹn wọ́n fún wa ní 2000 láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ní àwọn fi support wa torí pé àwọn rí pé òótọ́ là ń ṣe. Mùsùlùmí tó bá ṣàṣemáṣe àsọ yìí pé nǹkan tó ṣe ìkódà, kìrìsìtẹ́nì tó bá ṣàṣemáṣe àsọ yìí pé nǹkan báyìí nǹkan tó ṣe ìkódà. Orí òótọ́ ẹni ká dúró lé o, ṣùgbọ́n ògé nìkan kó ṣàánú wa. Gbogbo nǹkan tá a kójọ yìí tá a ń lò yìí a lọ gbà á ní sọlímẹ́ǹtì ni à ń sanwó díẹ̀díẹ̀. Kò tẹ̀jẹ́ pé nǹkan tá a ṣe yìí tàbí nǹkan tá a ń ṣe yìí tàbí ọ̀rọ̀ tá a ń sọ yìí à ń rówó lórí ẹ̀. Wọ́n ò monetize àkáǹtì wa débi pé a fẹ́ rówó lórí ẹ̀, ṣùgbọ́n àwa náà níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Àwa fẹ́ fọ̀mọ́ wípé láàárín àwọn pásítọ̀, láàárín àwọn àfà tábàrí karambani ká máa jẹ́ kó yé àwọn èèyàn pé ẹni jìbìtì lélẹ́yìí o lè lọ́wọ́ pásítọ̀ yìí. Láàárín kérúbù sẹ̀lẹ̀, àwọn aládùúrà, àwọn gospel, ẹni tó bá ti ṣàṣemáṣe lórí wọn ká kọ́gi mọ́. Mùsùlùmí tó bá ṣàṣemáṣe ká kọ́gi mọ́ pé eléyìí tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó. Àwa níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Nígbà tó Ọlọ́run òkú pè wá pé ká má níṣẹ́ ọwọ́ lọ́wọ́, àwọn pásítọ̀ kan wọ́n á sọ pé Ọlọ́run pọ̀ wọn ọdún má níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Ó lè lẹ́ máa bá ń bẹ̀ o. Mo tútù sọ ó lè oníjìbìtì ní pásítọ̀ tẹ́ bá pé Ọlọ́run ní kò má ṣiṣẹ́ kò ń wá jókòó, ó lè ní wọn o. Bíbélì ló sọ fún wa wípé ìgbàgbọ́ tí ò bá níṣẹ́ òkú ni. Ta ló kọ́? Ṣé bàbá mi ló kọ́ ni àbí ìyá mi ló kọ́ àbí ẹ̀gbọ́n ìyá mi ló kọ́ àbí bàbá mi ló kọ́? Ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wáyé pé ìgbàgbọ́ tí ò bá níṣẹ́ òkú ni. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wá fi nǹkan kan gbá nídìí. Ó sọ wípé owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Ọ̀gá mi kan máa sọ wípé béèyàn bá ti lówó ìjì ọmọlúwàbí á wà lára ẹ̀, ṣùgbọ́n tó bá lówó tán kò sí ọmọlúwàbí kankan tó bá wà lára ẹ̀. Béèyàn bá lówó ló ṣe máa hùwà tiẹ̀, tó bá ti lówó ò lè hùwà tiẹ̀. Òun ló ṣe Pásítọ̀ Àgbàlá Gabriel nígbà tó rí owó tó wọlé. Ó wò pówó rèé, ó wà lábá aláìsàn tó wà lọ́dọ̀ ẹ̀ kọ́ gbọ́njẹ fọ́wọ́n èèyàn. Tí aláìsàn bá tẹ̀ wá báwọ̀ ká tẹ̀sẹ̀ pa aláìsàn ló wá báwọ̀ wípé òun fẹ́ dáná fún yàn. Ó lè sọ fún aláìsàn pé ó wà lórí àkẹ́tì àìsàn, ó sọ wípé ó fẹ́ dáná fún yàn. Ó wá dáná fún yàn, kò dáná 50,000, kò dáná 70,000, kò dáná 100,000, ó wá dáná 850,000. Aláìsàn fẹ́ lọ sí kílíníìkì, ẹ̀ ń gbowó epo, owó jẹnẹrétọ̀, owó ọ́ìlì, owó gbá, owó àwọn tó máa tẹ̀lé sálárì kìnìkan ẹ̀ ń gba 200,000. Àgbàlá Gabriel ẹ ò ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn o. Bóyá nítorí pé iṣẹ́ Ọlọ́run kọ́ lẹ̀ ń ṣe, iṣẹ́ ara yín lẹ̀ ṣe. Àgbàlá Gabriel ẹ ò kì í ṣe èèyàn o. Àgbàlá Gabriel tú ejò bá kọjá tẹ̀yìn bá kọjá kọ́ má kọ́kọ́ pa ejò. Àgbàlá Gabriel ìwọ ló yẹ kọ́kọ́ pa ò, torí pé ibi ẹ̀wù Ọlọ́run pẹ́ẹ̀pẹ́ kò sí ní ọkàn ẹ. Gbogbo àwùjáde tó wá ń jókòó ní mọ́tò tó sọ yẹn a ti mọ̀ pé ọ̀n lè ká nǹkan kan mọ́ di ìyàwó lé kó má pè ní gírígì. Oh God, àwọn èèyàn wa máa ń pè ọ̀rọ̀ mi léré, ọ̀n mọ̀ pé mo serious pẹ̀lú ẹ̀. Ìyàwó lé tó ń ṣe ṣìnà
kọ́ wá bá kinní kan nídìí ẹ̀ kò ní yẹ fà pé ní kinní yẹn o ó máa ní gírígì ni o á wá excuse ṣe ni o. ẹ̀yin ò rí olè tó bá ìbọn lọ́wọ́ ẹ̀ tó ń fọ́lé onílé tó ń kẹ́rù ẹlẹ́rù tó jí owó lówó tó bá tún béèrè lọ́wọ́ ẹ̀ pé ìjẹ̀ṣọ́ ò jalè anáwọn ò jalè. òun lẹ́yìn tó fi ń gbà wọ́n lọ́ọ̀yà yẹn tó fi ń gbà wọ́n kinní kan ẹni tó lu jìbìtì tó tún ń gba lọ́ọ̀yà ẹni tó jalè tó tún ń gba agbẹjọ́rò ẹ rí pé nǹkan ti tọ́ ẹ rí pé ìjọba ọlọ́run ti dé ó tún wá ṣe bàbá ń bari lórí gẹ́gẹ́lẹ́ Àgbàlá Gabriel ti lọ yá 600,000 lọ́wọ́ arábìnrin yẹn. ẹ wá ní kí ọkọ àwọn single mother kó má sọ̀rọ̀ lé lórí ọkọ àwọn single mother kò ní bàjẹ́ fún ẹ o ayé ò ní ta o gbogbo ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn èèyàn tó ń báwọn èèyàn gbowó lọ́tún lọ́sì káyé wọn má bàjẹ́ kó má kúkú òjijì kí ìṣẹ̀ má pa wọ́n lágbára ọlọ́run ọba irú owó bẹ́ẹ̀ wọn ò ní gbà fún ẹ o. ayé ẹ kò wà ní yí padà kó di bí ayé Àgbàlá Gabriel bó ṣe rí ọkọ àwọn single mother ayé ò ní bàjẹ́ báyé pásọ Àgbàlá Gabriel ṣe bàjẹ́ torí pé ayé pásọ Àgbàlá Gabriel ó bàjẹ́ gan-an. Àgbàlá Gabriel kò ní bẹ̀rù ọlọ́run lọ́kàn o kí ni pé wọ́n dáwọ́ fáláìsàn owó tí wọ́n dá fún kò tí ì pé láti ṣe sọ́jírì ìwọ sọ wípé ó dáná fún wọn àwọn kan ṣọ́ọ̀ṣì 850,000 ó fẹ́ lọ kílíníìkì láti Ìbàdàn bóyá Ọ̀yọ́ ni wá sí Ìjẹ̀bú ẹ̀ ń gbowó epo 200,000 a kúrò láti Nàìjíríà mi bá pàpà a lọ Kútọ́nù owó epo tá a lò lọ GoCom kò wọ 70,000 o. ní November time last year November 2025 a lọ GoCom láti ibàyí lọ sí Republic of Benin ní Sàkété a padà sí Nàìjíríà a ò lo epo tó 70,000 èmi ni mo drive láti Nàìjíríà lọ sí Republic of Benin. ẹ̀yin wá sọ pé ẹgbẹ́ láti Ọ̀yọ́ bóyá Ìbàdàn ni wá sí Ìpẹ̀rù Rẹ́mọ Àbógè Rẹ́mọ níjẹ̀bú mi báyìí lógùn state ẹ̀ ń gba 200,000 owó epo ẹ̀ tún sọ pé kó san owó ilé àwọn kan 30,000 ẹ̀ ò mà níbẹ̀rù ọlọ́run lọ́kàn. béèyàn bá ká ẹ ní tiẹ̀ ọlọ́run máa tẹ́ ní tiẹ̀ nígbà tẹ́ ń ṣe rádaràda tẹ́ ń ṣe rédèrèdè ẹ kú mọ̀ pé ẹlẹ́yà yín máa wá sórí ayélujára ọkọ àwọn single mother ẹ wo ọkọ tọ́lọ́run ṣe láàrin ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta tí obìnrin yẹn dí ọ̀dọ̀ ọkọ àwọn single mother ẹ wo ọkọ tọ́lọ́run gbọ́wọ́ ẹ̀ ṣe òun mo ṣe ń gbàdúrà fọkọ àwọn single mother pé orí burúkú kò ní jẹ́ tiẹ̀ láyé ọkọ àwọn single mother ikọ́ tó o ṣe yìí aburú ni ó kéré ó tóbi kò ní jẹ́ tọ̀dọ̀ ẹ irú owó tó bá arábìnrin ìgbà wọn ò ní ìgbà fún ẹ o nǹkan tó máa dé tó máa ní kó lọ sẹ́ni lọ ṣọ́ọ̀ṣì tàbẹ́ni lọ mọ́ṣáláṣí kó wọ́n lọ tọrọ owó fún ẹ ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ tọ̀dọ̀ ẹ. torí pé nǹkan tó ṣe yìí ọkọ àwọn single mother inú gbogbo èèyàn dùn sí bí inú gbogbo èèyàn tẹ̀sẹ̀ dùn sí inú ọlọ́run dùn sí ẹ o ọlọ́run ò wà ní fi ọjọ́ kan kó fi bínú sí ẹ torí pé gbogbo ilé nǹkan tó ṣe tó o bá ti ṣẹ̀ṣẹ̀ kan níwájú ọlọ́run á wo ìkan ṣo tó o ṣe yìí á fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ torí pé inú mi dùn gan mo mọ̀ jáde láti jọjọ́ yìí wọ́n láti wá sọ̀rọ̀ lórí fídíò yẹn lórí ọ̀rọ̀ yẹn torí pé ẹni bí tí ń pọ̀ mọ́ lọ wẹ̀ òun ni pásítọ̀ Àgbàlá Gabriel yìí àwọn èèyàn wa láti jọjọ́ yìí wọ́n ò tẹ̀ mọ̀ scope àwọn pípù yìí ẹni tí ò níṣẹ́ tí ó làbọ̀ kẹwàá òun lọ́lọ́run gbà fún òun ní kíní kan ẹ̀yin ẹ gbàdúrà kára sọ́kì yìí já kátẹ́gùn fẹ́ kó fẹ́ lu pásítọ̀ mi kí gbogbo aṣọ kó bọ́ lára ẹ̀ kẹ́ ẹ̀ gbogbo kan tó kó sára ẹ̀ mọ̀ yìí pé àwọn eléyìí wọn kì í ṣe èèyàn ọlọ́run ẹni ibi ni wọ́n ẹni èṣù ni wọ́n. bẹ́ẹ̀ bá lójú inú tẹ́ ẹ bá lójú ẹ̀mí tẹ́ ẹ bá wo ẹlòmíì tó pọ́n ẹ léèyàn ọlọ́run ẹ máa ní tí nǹkan kan bá wà tí wọ́n lè pè ní tó yàtọ̀ tó ju èèyàn èṣù lọ ẹ jẹ́ kó pè torí pé èèyàn sàtánì lélẹ̀ kì í ṣe èèyàn ọlọ́run. ìgbàgbọ́ Christian
àwọn alàgbà ìjọ wa ní ìjọ kírísítẹ́nì yìí, ìjọ onígbàgbọ́ yìí, wọ́n ti fẹ́ jẹ́ kí gbogbo òṣùyàn torí pé àmì èèyàn ọlọ́run mọ́ láàrin wọn, ẹni ibi tí ń pọnmọ́ lọ́wẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn. àwọn èèyàn wa máa wò pé òkodoro ọ̀rọ̀ ni àfọ́ gbogbo ẹ̀ lójú máa fọ́. ẹ bèrè lọ́wọ́ Àgbàlá Gabriel pé ibo ló ti kọ́ṣẹ́, àwọn ibo ló lọ rí, á sọ fún mi pé òun lọ ṣẹlẹ̀ rí, ìjẹ́sẹ́ ìjọ ẹ̀rọ gbèsàgbèsẹ̀lẹ̀. àwọn independent church alàgbà tí tó ń ṣe rọ́dọ̀rọ́dọ̀ ní Iléṣà bóyá kìnnìkan ni tí mo post tẹ́lẹ̀ yẹ tó yọ sórí ayélujára tí wọ́n máa lọ invite ìròyìn wa á ṣe fake miracle. ara wọn nìyẹn o, àwọn pastor 419. ọlọ́run á máa rẹ́jọ́ dà wò. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa jára wa, kì í ṣe ibi téèyàn bá pọ̀ rẹpẹtẹ lọ́lọ́run wà. gbogbo ibi tẹ́ ẹ rí téèyàn èèyàn pọ̀, pastor kínní kan, prophet kínní kan, doctor kínní kan, àrìmọ́lẹ̀ ló ń rí. iṣẹ́ burúkú olúgbòhùn àfọ̀ṣẹ́ èpè òun ló ṣiṣẹ́ lára yín. wọ́n á máa polówó ní rédíò kí gbogbo àkọ́bí kó wá gbẹ bá dé máa ní gbogbo àkọ́bí kó jáde kó wá gbòòrò kan 25,000 àwọn èèyàn máa sáré lọ gidigidigidi. bíbélì ní àwọn èèyàn mi ṣègbè torí pé wọn kò ní ìmọ̀. bíbélì pé kí ló dé tó lè kú nẹ̀nu ló ní kọ̀rọ̀ yàrá ẹ̀ kó gbàdúrà. ẹ jẹ́ ká ṣe ẹ̀sánpù kan fúnra wa nígbà tí covid wá ń ta tí àwọn olóṣooṣù oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta yẹn. ẹ sọ ẹni tọ́lọ́run ò gbàdúrà ẹ̀ nù wá. ẹ sọ ẹni lásìkò gbà yẹn, lásìkò gba kòró tí ṣọ́ọ̀ṣì ò lọ, tí mọ́ṣáláṣí ò lọ, tí mítìnì kankan hold. àsìkò gbà yẹn lọ́wọ́ èèyàn lówó lọ́wọ́ ju o. ibẹ̀ lẹ ti máa bá mọ̀ wípé scam ni gbogbo nǹkan tó wọn people yìí ṣe. ẹ jẹ́ ká jára wa, ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún wa, kò ní bàjẹ́ fẹ́yìn náà. ó kódóró ọ̀rọ̀ ní mídíà. ẹ máa tẹ̀lé wa lórí gbogbo àwọn kànnì ayélujára wa. ẹ bá comment, ẹ bá like, ẹ bá share. ojú tẹ fún wa kò ní fọ́, etí tẹ fún gbọ́ wa kò ní di. ó kódóró ọ̀rọ̀ ní mídíà. ire o.